onílẹ̀ ẹrù rẹ̀ ń bà mí, ẹrù rẹ̀ ó lè bà nìyàn, ẹrù onílẹ̀ ó lè bà nìyàn, àbí kò bá ẹni èyí lẹ́tí kẹ́ o gbẹ̀gẹ́dẹ́ gbiná ní Benin pé kọ́kọ́ invite èèyàn kéèyàn dé kó accept pé ókè o èmi náà yọjú o àsì orí àpèrè kàkà tí mo wà o káde wá lọ ká múra dédédédé ká ró dédédédé káde wá lọ báyìí ká wá débẹ̀ yẹn láàárín ṣọ́ọ̀ṣì láàárín èrò tí gbogbo ṣọ́ọ̀ṣì kún lélẹ́lẹ́ tó kún bámúbámú ẹ̀dẹ̀ máa ṣe iyì bẹ́ẹ̀ yẹn dẹ̀ bọ́ ẹ̀yin ará Benin ẹ máa jẹgba lórí nǹkan tẹ́ ṣe ẹ̀yin èèyàn mi ṣé ti rí nǹkan tó ṣe fún Aláàfin wá fojú ara ẹ̀ wò. Èwo lára yín ló lọ tẹ́lẹ̀ dé bá mi Aláàfin ní Benin tó lọ ṣẹ́ṣọ́ embarrassment àti disgrace fún wọn? Èwo nínú yín? Àmọ́ṣẹ́ ọwọ́ yín o. Bá mi Aláàfin ọwọ́ adé èmi support yín lórí eléyìí. Mo dúró tì yín. Torí disgrace àti embarrassment conjoined together tán fún yín yẹn tán sá fún yín láàárín ìjọ tí ìjọ kún inú chọ́ọ̀chì ẹ̀yin ọmọbìnrin ẹ̀ lọ́rùn o come and make heaven me as you now ẹ̀ tí ẹ̀ bọ̀wọ̀ fọ́lọ́run ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ṣé bí inú ṣe bí yín tó lélẹ́yìí ẹ fojú ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ mú ojú yín ẹ fi tẹ̀lé Aláàfin lọ sí Benin láti lọ face disgrace and embarrassment all joined together. Èrù yín ò lè bànìyàn. Èrù yín ò lè bànìyàn. Ṣé lórí nǹkan tá a ṣì ń san lẹ̀ yìí náà lẹ́tí wá ṣẹ́ṣọ́ gbogbo oríṣiríṣi fún wọn? I talk am lánàá I said that mo ní ìkórìíra ti wà lára bá mi Aláàfin ọwọ́ adé ẹ̀ ṣàánú. Bá mi ní òfúnra o. Wọ́n sì ní pásá fúnra pásá òfúnra pásá jáná. Wọ́n lájọ òfúnra àjà dín. Bá mi Aláàfin ọwọ́ adé a ní kẹ́ ìfúnra kẹ́ gbọ́mọ́ tinú yín. Èyí tó ṣẹlẹ̀ sí yín ní ọ̀dọ̀ wọn ní Benin yìí. Disgrace and embarrassment of the highest order gbáà ni. Èyí pọ̀. Kí ló dé? Bá mi Aláàfin ọwọ́ adé. Ẹ jẹ́ àsòótọ́ fún yín mọ̀ pé mi ò ní parọ́ fún yín. Dára lórúkọ tèmi. Ẹ kò kù díẹ̀ o. Ẹ bá mú mi fídíò ìkó dọ́dọ̀ bá mi Aláàfin ọwọ́ adé. Mo pè yín lórúkọ làápọ̀ baládé. Ẹ ṣe ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ kábíyèsí Aláàfin ọwọ́ adé. Ẹ kò kù díẹ̀. Ìdí ni wípé ibo ni àwọn abẹ́sẹ̀ àbí kí lorúkọ àwọn tí wọ́n kó aṣọ pupa sí lọ́rùn yẹn? Ṣé mọ̀ pé tí Ọ̀nìrìṣà white ni tí tọ̀dọ̀ ti yín red ló bá dé? Tí wọ́n máa ń lu kíní Aláàfin dé Aláàfin ọwọ́ adé dé ẹ lọ sùn Aláàfin ọwọ́ adé dé ẹ yàgò olórí ayé bọ̀ ẹ bìlà olórí ọ̀run bọ̀ ẹ bìlà. Kí ló dé tẹ́ kó wọn dání kí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ̀lé yín wọ inú chọ́ọ̀chì? Because àwọn pípù yẹn ò lè máa sọ olórí ayé dé ẹ bìlà Aláàfin ọwọ́ adé dé ẹ bìlà. Kí
wọ́n má bìlà wọ́n á fún yín ní ọ̀wọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ as usual tẹ́ bá ti lọ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ tẹ́ bá ti kó wọn dání àdẹ̀mọ̀ wípé àwọn kan máa jókòó síbí àwọn kan máa jókòó síbí àwọn kan máa jókòó síwájú dára ó ti ń ṣègbè síra wọn ni o rárá o kì í ṣe bí àti bí o iwájú náà máa ń jókòó sí àbí wọn ní lè jókòó síwájú inú chọ́ọ̀chì lélẹ̀ ìbárí nǹkan tó wà níwájú kìíní iwájú ọlọ́run ok kàtẹ́ wá sọ wípé wọn lè jókòó síwájú yín kábíyèsí ṣé bẹ́ẹ̀ máa jẹ́ kí àwọn kan ẹ̀ pín wọn sí méjì káwọn kan jókòó sí apá òsì káwọn kan jókòó sí apá ọ̀tún kẹ́yìn wà láàrin kán lè mọ how kàǹkà you are as Aláàfin Ọ̀wádé of Ọ̀yọ́ dára èèwọ̀ ni kó wọn sí ọwọ́ ọ̀tún ó dẹ̀ pé ti sáìdì ọwọ́ òsì yẹn ó ti wà occupy kò sáyè ń bẹ̀ o abẹ́sẹ̀ ò ní lè jókòó ṣé àwọn ará Benin ṣé wọ́n ti múra wọn sílẹ̀ wọ́n ti plan ẹ̀ sí ìtẹ́lẹ̀sílẹ̀ fún wọn ni ṣé ìgbà tẹ́ sẹ́ndì ìfẹ́tí sí Aláàfin Ọ̀wádé ẹ̀yàn ọmọ Benin ṣé ẹ ti mọ̀ọ́mọ̀ plan ẹ̀ sílẹ̀ wípé tán bá ti wá tán lè jẹ́ yín ní òwò báyìí pé máa ṣẹ́ṣọ disgrace and embarrassment fún wọn ìwà yín ò dáa ẹ̀yin nu wọn lọ́nu bí àṣà Ìgbòho ó ti wá dójú ẹ̀ báyìí ẹ gbà mí gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ̀rù yín ó lè bànìyàn ṣé nǹkan kékeré tí Aláàfin ti wá ṣẹ̀yìn yẹn náà lẹ ti wá fojú tẹ̀lé wọn káàkiri ara kọta máa ń sọ nìyẹn o nítorí ọlọ́pẹ́ kò ṣe mú mọ̀ wá ara mi lára yín kò sí ìyẹn kọ́ ní ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ ẹ jọ dúró jayé ẹ̀mí ló mọ̀ pé ẹ́ mi ò pé ẹ́ fúnkú mi ìpẹ́ fún bátìn ṣé o fẹ́ máa gbàbọ̀dẹ̀ fún bàbá Aláàfin ni ojú ẹ máa bó o ṣé èyí tó ṣẹlẹ̀ fún bàbá Aláàfin Ọ̀wádé ṣé kò yẹ kó o ti kọ́ síta kó o ti jẹ́ káwọn ọmọ Benin kí wọ́n mọ irú kọ́lọ̀ tán made of kó o ti kó fún wọn back to back káti bẹ̀ o ti mọ̀ pé right up yẹn bẹ́ẹ̀ irú èmi bẹ́ẹ̀ tí bá ti rí àti mọ ibi tá ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ tàn wí mo dẹ̀ ti wá látàárọ̀ ìwọ ló ń dá mi dúró mi ò rí ẹ̀yin tẹ́ bá rí jàre tí dúró jayé ti issue nípa disgrace and embarrassment àwọn Benin tó fún bàbá Aláàfin ẹjọ́ ẹ ṣí ẹ̀ fún mi mo dẹ̀ ti ń wá gbogbo fídíò ẹ̀yin mídíà Ọ̀yọ́ gbogbo mídíà Aláàfin Ọ̀wádé pátápátá àgàgà wa la fi rúbọ l'Amẹ́ríkà ó kéré jù níbi tí ojúmọ́dé yìí sìn ó yẹ kí fídíò ẹ̀ ti pé méjì mẹ́yìn lórí disgrace tí wọ́n ṣe fún Aláàfin Ọ̀wádé àbí ẹ̀mọ́ ni àbí Aláàfin Ọ̀wádé mà náà disgrace níbẹ̀ yẹn kò máa ṣe Yorùbá mà ló lọ disgrace kò ń ṣe káàárọ̀ òjíire náà tó pé wọn gbogbo ẹ̀gbọ́n kan tiẹ̀ ti wọnú ara wọn kò tiẹ̀ yéèyàn lọ́rọ̀ kan ṣáà wà la fi rún bo àárí fídíò ẹ̀ gbogbo mídíà àgàgà bàbá tó náà wọ́n máa tó ṣì fi Ìgbòho lọ wọ́n máa tọ̀ wọ́n àtọ̀ọ̀ta wọn pa yẹn àárí fídíò yìí all of a sudden gbogbo mídíà Ọ̀yọ́ ẹ padà gbọ́ nǹkan kan mọ́ wọ́n gé Àṣàkẹ́ yín létí lọ ẹ rí nǹkan kan mọ́ ṣé wọ́n lẹ́kìnní mọ́ yín lójú ni what can fa ṣé ẹ ti yá sáré padà lẹ́yìn Aláàfin Ọ̀wádé ni ẹ ti dá wọn dá ìwà ọwọ́ wọn ààyè mo wí tó bó zọ dáadé Aláàfin Ọ̀wádé mo wí ẹ̀yin lẹ́kọ̀ọ́ rẹ̀ gbígbé mo wà pẹ̀lú àwọn tí wọ́n ṣe kí ni rárá o mo láìkì yín yàsí aláwàláì èmi sí yín gbẹ́rẹ́ ìpàkọ́ ní iṣẹ́ rí gbogbo mídíà yín báyìí ṣe rí gbogbo wọn dá yín dá wọn ti ẹ̀ bá yín dá sọ̀rọ̀ tó wà lẹ̀ ṣé kò yẹ kó ti máa kí ìpọ̀n rí pọn gbá àwọn ọmọ Benin but my Benin people come una no do well for this thing wey Benin people do for Aláàfin Ọ̀wádé ṣé my Benin people una wan tell us say una no recognize Aláàfin Igbinedo na ordinary chief for Benin there o e post no reach Aláàfin Ọ̀wádé o na Aláàfin of Ọ̀yọ́ una disgrace inside church for afternoon ti ẹ dúró kí ilẹ̀ ṣú díẹ̀ bóyá fídíò yẹn máa wà blurry ṣùgbọ́n onílẹ̀ God of Nana I hail you bẹ́ẹ̀ ni pé kinní náà ṣẹlẹ̀ sí Rashidi Ìwò nígbà ìgbà wo la Aláàfin ṣiṣẹ́ coronation gan-an tẹ̀sán ti ń dé ẹ mọ̀ pé wọ́n bojú Rashidi náà jẹ́ Rashidi Ìwò wọ́n bojú ẹ̀ jẹ́ lọ́jọ́ coronation Aláàfin Ọ̀wádé ẹ wá wo ibi tí onílẹ̀ ti padà lọ san fún wọn ọ̀rọ̀ yìí gan tiẹ̀ tí wàá fẹ́ máa sún ní iṣu àtàyàn yẹn yá pẹ́pẹ́ skátàskátà ìyẹn ò tiẹ̀ wá tó kí ló fa àrífín tó tẹ́lẹ̀ ẹ wo má tó wọ àǹkárá yẹn àrífín èèpọ̀ kẹ̀nà ọ̀hún ìka ló fi ń sọ fún bàbá Aláàfin Aláàfin Ọ̀wádé tí wọn kì í dìde fún yàn
ìka ordinary ìka báyìí ọmọdérin ló fi ń control wọn pé ẹ̀sùn ó mà dàbẹ̀ pé wọ́n padà sí bàbá láàfin dìde kúrò ńbẹ̀ yẹn mà ní. ṣe fẹ́ kó sún wọnú gun inú iṣẹ́ ẹ̀yẹn lọ ní onígi what can fa ìka lásán ẹ̀ ń lè ó Aláàfin Ọ̀wọ̀ Adé ẹ̀bìlà olórí adé olórí ayé olórí ọ̀run ẹ̀ ń lé wọn fún ordinary chief. It's a disgrace. Ohun tá a bá ṣe làágbà a dẹ̀ pariwo tó a ní tẹ́ ẹ bá tara lé yín lọ́pọ̀ ẹ lè padà ríra lọ́wọ́n o. Kábíyèsí sẹ́yìn nìkan bàmí ọba orílẹ̀ gbọ́n ẹ̀ tẹ̀lé wọn lọ́bẹ̀ ẹ̀yin nìkan lẹ́wọ̀n amẹ́ ẹ̀yin nìkan lè fèsì disgrace. Ṣé everybody ti wá dáwọ́ wáíwáí náà nìyẹn everybody ti sún fún yín ni ṣé ó ti kẹ́yìn nìkan ni bẹ́ẹ̀ sì ṣé ó ti yọ̀ǹda ẹ̀yin nìkan ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ti yá fọ̀yọ́ hàn Aláàfin Ọ̀wọ̀ Adé ẹ̀rù yín ó lè bànìyàn ní ṣápálẹ̀ náà ni ní kíákíá ni yọ̀wọ̀ aláìsẹ̀ ga jù disgrace pọ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣé ẹ ti rí ní babalá ní Kwara wàhálà yìí ti wá fẹ́ máa pọ̀ gan ni o ọ̀rọ̀ yìí ò fẹ́ yé wa mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní babalá ṣùgbọ́n tí mo mọ̀ ní pé wọ́n ti discover solid minerals níbẹ̀ wọ́n fẹ́ lé gbogbo wọn dànù ní ìsínlẹ̀ṣẹ̀ ẹ̀wà wò àfà àti Christian gbogbo wọn ti join together wọ́n ti gbà fọlọ́run wọ́n jọ ń gbàdúrà ṣé àdúrà lọ̀rọ̀ tó kàn ní Kwara lórí nǹkan tó ń ṣẹlẹ̀ àdúrà kọ́ ló kàn Ọlọ́run Israẹli nígbà tí ìjà dé láàrin àwọn àti Palestine wọn ò máa fàdúrà kan máa sọ wípé Ọlọ́run ìwọ ló dá ilẹ̀ ló dá ayé wọ́n fi action pàdé action ẹ̀yin wá ti àdúrà bọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ara yín níbi tẹ́ kóra yín jọ sí tí àwọn àtìláwí bá bẹ́ gìjà sáàrin yín ẹni rẹ tó lọ ní gbogbo ẹ̀ tún dojúrú ẹ wá wo fídíò. èèyàn mi
orin wo la fẹ́ kọ sílẹ̀ báyìí sìn, ọ̀nà wo la fẹ́ gbà fi support àwọn people yìí báyìí. Ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú jàdá lọ tí ọ̀pọ̀lọpọ̀ yín náà dẹ̀ mọ̀ tá a ti jọ mọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí sì ni wípé wọ́n ti discover solid minerals ń bẹ̀ yẹn, ìjọba ti mọ̀ sí ni. Wọ́n fẹ́ lọ máa wakùsà ń bẹ̀ ni ọ̀nà ṣe ń lé wọn. Ọ̀nà ṣe ń lé wọn. Kò sí nǹkan míì. Àmọ́ nígbà tí wọ́n gbé ìbọn wọlé, tí wọ́n kọjú ìbọn sí yín, tí wọ́n tàtàtà yín, tá tún kó yín lọ sínú igbó, tán gba ransom. Ẹ má ṣì mí gbọ́ o, gbogbo ọmọ káàárọ̀ òjíire, kò sí nǹkan tó ju àdúrà o, kò sí nǹkan tó kọjá àdúrà o. Ṣùgbọ́n ibi tó bá yẹ ká fi action pàdé action, tá bá lọ fi àdúrà in exchange action, bí ìgbà tá kan yí gbàdo sẹ́yìn ìkíní tá ń wí ni o. Ṣé ẹ rántí Israel, God of Israel tí gbogbo wa máa ń pariwo, God of Israel, God of Israel, Ọlọ́run Israeli, Ọlọ́run Israeli, nígbà táwọn ọmọ Israeli tó wà lóko ẹrú, ìwọ ló ṣe, ìwọ ló mọ̀. Ìgbà tó gún dé nísìn, láyé ìgbà yẹn mi ò sí ń bẹ̀, nísìn ó ṣojú tèmi nígbà tí àwọn àti Palestine tó ń bá ara wọn pọ̀. Ará Israeli ò fi àdúrà tẹ́yìn gbà ikọ́ ni wọ́n ṣe, wọ́n lọ sórí òkè o. Gbogbo ibi tó máa ń lọ, ilẹ̀ mímọ́, gbogbo orí òkè, orí ìsàlẹ̀, everything. Àwọn ọmọ Israeli wọ́n àbádọ́nà ẹ̀ ni o. Wọ́n fi action pàdé action ni o. Wọ́n fi action, wọ́n fi pàdé action ni o. Àdúrà kan ni wọ́n ti bọ̀ kíní yìí o. Ẹ̀yin èèyàn mi ní Kwara, ọ̀rọ̀ àdúrà kan lélẹ̀, ọ̀rọ̀ tó wà lẹ̀ ó ti kọjá àdúrà. Eléyìí tẹ́ fọwọ́ tẹ ilẹ̀, tẹ́ ìfọwọ́ sókè yìí. Táwọn ará bíi bá bá yín bẹ̀, ìgbẹ́lá àfẹ́wé, wọ́n spray yín lọ, wọ́n á rù yín lọ dìndìn. Ó dẹ̀ pé understand the game tó wà lọ́dọ̀ yín. Gbogbo story tá à ń fún yín tó ṣẹlẹ̀ ní north láti joy, bí wọ́n ṣe ń ṣe yín, iná ṣe ń ṣe wọ́n ní north. Ṣé ẹ gbọ́ ni? Ẹ rí ni? Wọ́n máa lé gbogbo yín dànù. Eléyìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá mú ilẹ̀, ẹ̀yin ò mọ̀ pé ilẹ̀ wà bẹ́ẹ̀ pálọ̀ ló ní ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé àwọn ò mọ̀ pé Ọlọ́run ló ní ilẹ̀? Ẹjẹ́ wá bẹ ṣe máa wá security kún security kẹgbàrà yín lẹ̀. Wèrè ló lẹ máa fi pọ́ọ̀tì wèrè. Tábá wá wí lọ ní àwọn kan tó pè mí tán ní pé owó kí wọ́n dáwó fún yín. Èmi ò rò wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara báyìí nígbà tán ní kan máa dáwó, ṣé àwọn tó ti sá lọ táàmọ́ bí tó sá lọ àwọn náà fẹ́ lọ kówó fún ni. Ẹ tún ti ń bá nǹkan mí bọ̀. Ṣé àwọn tí wọ́n fọwọ́ kan ilẹ̀ tó ń gbàdúrà fún security, ètò ààbò tó péye fún wọn, ṣé owó náà béèrè lọ́wọ́ wa àbí security? Anybody both home and abroad, tá a bá la fẹ́ sọ wípé àánú wọn ṣe wá, bá a ṣe máa lọ fi security pàdé security fún wọn ni. Òun ni kókó tó wà nílẹ̀ yìí. Tẹ́ bá lọ kówó fún wọn, show stop. Okay, tẹ́ bá ti kówó fún wọn, show stop, kan má jí wọn gbé, kan má pa wọn. Ẹjẹ́ agbọ́mọ́ tinú wa, ẹjẹ́ a máa mú nǹkan tó yẹ ká ṣe at the right time. Ẹ ti ẹ̀ṣìjọ́ kókó ká support wọn, kó secure wọn náà, kètò ààbò tó péye kó padà síbẹ̀ yẹn. Ìgbà yẹn la lè sọ wípé a fẹ́ fún wọn lówó. Ṣówó ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹni àbí wọ́n fẹ́ ẹ̀mí wọn, ẹ̀mí tó bá wà láyé kọ́ ló náwó ni. Ọ̀rọ̀ yìí ò fẹ́ yé èèyàn mọ́ jàre. Ẹjọ́ èèyàn ọmọ káàárọ̀ òjíire, kí lẹ rí sí gbogbo rògbòdìyàn yìí? Ó ti wá lẹ́tìkẹ́ díẹ̀díẹ̀. Síbẹ̀ Olúwa ṣì ń dára. Orúkọ tèmi ò yí padà o. Èyédára kó owó ìkókókó ni mò ń jẹ́. Jọ nítorí Ọlọ́run bá mi support brand mi. Nípa kíni? Bá mi like fídíò yìí. Ìwọ náà bá mi share. Tó bá mi share, bá mi fọwọ́ kun. O ti ń support mi nìyẹn. Drop your comment. Kì í ṣe fídíò eléyìí ní ká tó rí Facebook. Gbogbo fídíò mi tó bá ti rí máa bá mi share. Support mi o. Ire o.